A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ọ̀jọ̀ra ti Ìjọra àti ilé ìgànmú ọba Abdulfatai Oyègbèmí ti rọ olóyè 6 lóyè látàrí wípé wọ́n bá wọn kópa nínú ìṣíde ìpolongo ìbò ẹgbẹ́ òṣèlú Labour ní agbègbè Àpápá, ìpínlẹ̀ Èkó. Ọba ní àwọn wọ̀nyí lọ ibi ayẹyẹ ẹgbẹ́ òṣèlú láì gba àṣẹ, èyí tàpá sí àṣẹ ààfin pẹ̀lú bí wọ́n ṣe lọ díbọ́n bíi ọba impersonation níbẹ̀. Lára àwọn olóyè tí ọ̀rọ̀ yìí ta bá láti rí olóyè Láti Ọ̀jọ́rá, baálẹ̀ Àlàbárò, olóyè Sọ́líù Bílíámínù, baálẹ̀ Àlàáfíà Dòdòrò àti olóyè Táíwò Hasan, baálẹ̀ Òkè-Ìrà. Àwọn ìyókù ní olóyè Idris Ọ̀jọ́rá, baálẹ̀ Abúlé Kéré, olóyè Hakeem Húsẹ́nì, baálẹ̀ Musafẹ́jọ́ Amọ̀kòkò àti olóyè Súlè Balógun Abúlé Kórè. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìpàdé tí ó wáyé lánàá ọjọ́ Ajé ní ààfin, níbi tí ọba Oyègbèmí ti kéde wípé ìwà àwọn olóyè wọ̀nyí kò ṣe ìtẹ́wọ́gbà. Nínú àtẹ̀jáde àná tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ni ó kà wípé ọba kọ̀ròjú sí ìgbésẹ̀ àwọn olóyè nítorí ẹnikẹ́ni kò ní àṣẹ láti gbé ìgbésẹ̀ tàbí ṣe aṣojú ọba níbikíbi láì fi tó ọba létí, nítorí gbogbo wọn ni wọ́n ń sìn láti ṣaṣojú ọba kí wọ́n sì gbé àṣà ró. Ọba sì ní ojúṣe láti pa òfin àti àṣà mọ́ lábẹ́ ìṣàkóso rẹ̀. Láàárín èyí ni ọba fi gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ lórí iṣẹ́ àkànṣe fún ìdàgbàsókè ilẹ̀ Ọ̀jọ́rá. Ọba fi ìdùnnú rẹ̀ hàn lórí àti tẹ̀síwájú nínú àtìlẹ́yìn rẹ̀ fún ìjọba nítorí èyí ń mú ìlọsíwájú àti ìdàgbàsókè bá ilẹ̀ Ìjọra. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Pẹ̀lú àjọṣepọ̀ tó jinlẹ̀ láàrin Áfíríkà àti Caribbean ní ìjọba St. Lucia fi àmì ìdálọ́lá tó ga jùlọ tí í ṣe the Knight Commander of the Order of St. Lucia KCOSL ta Ààrẹ Bọ́lá Tinubu lọ́rẹ. Ìkéde yìí wáyé láti ọ́fíìsì Prime Minister St. Lucia tí wọ́n fi sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé inú ìjọba St. Lucia dùn láti kéde wípé gómìnà gbogbogbò Governor General ti fi àmì ìdálọ́lá KCOSL ta Bọ́lá Ahmed Tinubu GCFR ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́rẹ láti fi ṣe ìdánimọ̀ akitiyan rẹ̀ fún ilẹ̀ Áfíríkà àti ìgbìyànjú rẹ̀ láti mú ìdàgbàsókè bá àṣà àti àjọṣepọ̀ pẹ̀lú àwọn Caribbean. Tinubu tí ó lọ fún àbẹ̀wò tó fìtàn balẹ̀ sí St. Lucia gẹ́gẹ́ bí ara ìgbìyànjú rẹ̀ àti ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn Caribbean àti South America wá di ọ̀kan lára àwọn díẹ̀ adarí ilẹ̀ Áfíríkà láti gba àmì ẹ̀yẹ KCOSL. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìgbésẹ̀ àti ṣe ìwádìí ikú gómìnà àná fún ìpínlẹ̀ Ondo Olúwarótìmí Akérédolú láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ ti dá awuyewuye sílẹ̀ bí aráàlú ṣe kọ ìgbésẹ̀ yìí tí wọ́n sì kìlọ̀ fún ìjọba ìpínlẹ̀ lórí ìgbésẹ̀ àti ṣe ìwádìí ikú gómìnà tí ó wáyé ní ọdún 2023. Àwọn tí ọ̀rọ̀ kàn ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní èyí tí kò wúlò. Agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ àti kọmíṣánná fún ẹ̀ka ìdájọ́ Káyọ̀dé Àjùlọ ni ó ṣe àfihàn wípé àwọn ẹgbẹ́ kan àti aráàlú láàrin àti lẹ́yìn odi ni wọ́n ṣe àgbékalẹ̀ ìwé ẹ̀dùn ọkàn fún ìwádìí ikú gómìnà àná. Àjùlọ ní àwọn tí wọn kò ṣe ìdánimọ̀ ara wọn yìí ṣe ẹ̀sùn wípé opó Akérédolú, Betty àti àwọn mìíràn lọ́wọ́ nínú ikú gómìnà àná. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè United States Donald Trump ti sọ lónìí wípé ó ṣeé ṣe kí òun lé Elon Musk padà sí orílẹ̀-èdè rẹ̀ ní South Africa lẹ́yìn tí ọlọ́rọ̀ yìí bu ẹnu àtẹ́ lu àbádòfin rẹ̀ lórí owó níná. Bákan náà ni Trump ní ẹ̀ka ìjọba Department of Government Efficiency DOGE tí Musk darí kí ó tó gbé ìjọba sílẹ̀ ní ìparí oṣù karùn-ún yìí padà sí Tesla and SpaceX gẹ́gẹ́ bí ìrànwọ́ fún ìjọba. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní ilé ìjọba White House ni Trump ti ní àwọn á gbé yẹ̀wò bóyá
kí wọ́n lé Musk kúrò lórílẹ̀‐èdè padà sí ìlú rẹ̀. Ó ní àwọn lè gbé Doge lé Elon kí ó di ìkookò tí yóò padà lọ jẹ Elon. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olórin Innocent Idibia tí gbogbo ènìyàn mọ̀ sí 2Baba ti ṣàlàyé ìdí tí ìgbéyàwó rẹ̀ pẹ̀lú Annie Macaulay fi túká lẹ́yìn ọdún 12 lórí ètò 234 Zanzibar podcast pẹ̀lú atọ́kùn Nedu ní 2Baba ti ní òun pẹ̀lú Annie sa gbogbo ipá wọn kí ìgbéyàwó yìí má túká, ṣùgbọ́n nígbà tí àwọn rí i wípé ẹ̀pà òbóró ni àwọn fi pinnu àti gba ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé 2Baba kò sọ kókó ohun tí ó fa ìpínyà, ó ṣe àpèjúwe Annie ní obìnrin dáadáa bí ó ti tẹnumọ́ wípé kò yẹ kí wọ́n fi tipátipá mú tọkọ-tìyàwó dúró nínú ìgbéyàwó tí inú wọn kò dùn sí. 2Baba ní ó dára kí ènìyàn má fi ìyà jẹ ara rẹ̀ tàbí fi ààyè gba ará ìlú láti júwe bí yóò ṣe gbé ìgbé ayé rẹ̀ nítorí gbígbé nínú ìnira living in bondage jẹ́ òtítọ́, ọ̀pọ̀ ló sì ti gba bèbè ìrọ̀rùn. 2Baba sọ èròǹgbà rẹ̀ lórí àgbèrè ọkùnrin bí ó ti ní wọn kò dá ọkùnrin láti máa ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin kan ṣoṣo. Ó ní ìfẹ́ àti ọkàn rẹ̀ lè wà pẹ̀lú obìnrin kan ṣoṣo, ṣùgbọ́n ní ti ìbálòpọ̀ kò lè wà pẹ̀lú obìnrin kan ṣoṣo. 2Baba ti bá aṣòfin láti ìpínlẹ̀ Edo Natasha Osawaru lọ lẹ́yìn tí ó kéde ìpínyà rẹ̀ pẹ̀lú Annie nínú oṣù kínní ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wá lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.